A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọ̀mágbémisọ́lá Ọmọlọ́gùnmadé Àìjẹrìndán. Alága ilé-iṣẹ́ Dangote Aliko Dangote ti pe ẹ̀sùn lórí ìwà àjẹbánu tako adarí àjọ alámòjútó epo àná NMDPRA Farouk Ahmed ní olú ilé-iṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC. Nínú ìwé ẹ̀dùn ọkàn tí adarí agbẹjọ́rò Dangote Agbamòfin O.J. Onaja buwọ́ lù ni wọ́n ti rọ àjọ EFCC kí ó ṣe ìwádìí ẹ̀sùn àṣìlò ipò àti ìwà àjẹbánu tako Ahmed kí wọ́n sì fi jófin bí ó bá jẹ̀bi ẹ̀sùn. Dangote ní òun yóò pèsè ẹ̀rí láti fìdí ẹ̀sùn rẹ̀ múlẹ̀ lábẹ́ òfin kí ó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn adarí yòókù tí wọ́n gọ sí abẹ́ ipò gíga lo àǹfààní fi kówó ìlú sápò. Dangote ní ìgbésẹ̀ yìí ṣe àfihàn àfojúsùn wọn fún ọwọ́ mímọ́ àti ìṣirò tó múnádóko ní ẹ̀ka epo àti afẹ́fẹ́ gáàsì ní Nàìjíríà. Ọjọ́ 14 oṣù Kejìlá ọdún 2025 ni Dangote kọ́kọ́ ké gbàjarè lórí ẹ̀sùn ìwà àjẹbánu Ahmed bí ó ti ní ìgbé ayé tí ó ń gbé kọjá iṣẹ́ tí ó ń ṣe. Gẹ́gẹ́ bí àlàyé Dangote, 4 nínú àwọn ọmọ Ahmed ni wọ́n lọ iléèwé olówó ńlá ní orílẹ̀-èdè Switzerland pẹ̀lú òbítíbitì owó tí ó wọ ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù dọ́là tó ń ná lórí wọn. Dangote dárúkọ orúkọ àti iléèwé kọ̀ọ̀kan tí àwọn ọmọ Ahmed ń lọ pẹ̀lú iye tí ó ń san lórí orí kọ̀ọ̀kan tí àpapọ̀ rẹ̀ fi jẹ́ mílíọ̀nù $5 fún iléèwé sẹ́kọ́ndírì àti mílíọ̀nù $2 mìíràn fún ìwé gíga títí kan $210,000 owó tí ọ̀kan lára àwọn ọmọ rẹ̀ Faisal ń san fún MBA program ní iléèwé Harvard. Ó ní ọmọ orílẹ̀-èdè lẹ́tọ̀ọ́ láti mọ orísun owó wọ̀nyí pàápàá jùlọ tí ọ̀pọ̀ òbí láti ìpínlẹ̀ Sokoto tí Ahmed ti wá ń làkàkà àti rí ẹgbẹ̀rún $10,000 $10,000 san lórí owó iléèwé ọmọ. Olùdíje du ipò ààrẹ àná Omoyele Sowore ti dá lábàá láti ṣe àtúpalẹ̀ iṣẹ́ ológun ní ìlànà líle Overhaul of Nigeria's Defence Strategy bí ó ti ní bí òun bá jẹ́ ààrẹ òun ìbá ti wọ́gi lé ipò Minister of Defence kí ó fi ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé rọ́pò rẹ̀ láti fi gbógun ti ìṣòro ààbò pátápátá. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ní Sowore ti bu ẹnu àtẹ́ lu ọ̀nà àtijọ́ tí iléeṣẹ́ ológun gbà ṣiṣẹ́. Ó ṣe àríyànjiyàn wípé àwọn ọkọ̀ jagunjagun unmanned aerial vehicles ológun tàbí drone ṣe àǹfààní tí ó tún dínwó ju àwọn ọkọ̀ tí wọ́n ti ń lò tẹ́lẹ̀ lọ. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé owó rẹ̀ wọ́n wúlò gidigidi, wọ́n lè yíká ìlọ́po kìlómítà láàrin ìṣẹ́jú péréte. Bí ènìyàn bá ra ogún rẹ̀, iṣẹ́ á túbọ̀ yá. Ọ̀rọ̀ Sowore yìí wáyé láàrin ìṣòro ààbò tó túbọ̀ ń peléke sí i ní Nàìjíríà bí àwọn kan ṣe àríyànjiyàn wípé ìwà ìbàjẹ́ kò mú ìgbìyànjú ìjọba tayọ. Olùdásílẹ̀ àti Gíwá Ifásitì Afẹ́ Babalọ́lá ní Adó-Èkìtì Ààrẹ Afẹ́ Babalọ́lá ti kéde wípé àlá rere rẹ̀ láti ṣe àgbékalẹ̀ iléèwé gíga tí ó dọ́gba pẹ̀lú ti àgbáyé World Class University ti wá sí ìmúṣẹ. Babalọ́lá sọ èyí níbi ayẹyẹ ìbẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ tuntun ẹlẹ́ẹ̀kẹrìndínlógún Ifásitì wípé ABUAD ti ṣe àkọọ́lẹ̀ ìdàgbàsókè tó ṣe é fojú rí tí wọ́n dámọ̀ lágbàáyé láti ọdún 16 sẹ́yìn bẹ̀rẹ̀ láti ọjọ́ 4 oṣù Kínní ọdún 2010 pẹ̀lú akẹ́kọ̀ọ́ 240 tí wọ́n fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n ní báyìí tí ó ti di igi àràbà ó tún jẹ́ ohun àrítọ́kasí fún ètò ẹ̀kọ́ tó yè kooro nílẹ̀ yìí àti lókè òkun tí ó tayọ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀. Ó fi kún un wípé èyí ṣe àfihàn wípé ọjọ́ orí kọ́ làgbà, ọjọ́ orí kì í ṣe àṣeyọrí. Bí ó ti gbóríyìn fún àwọn alámòjútó àti òṣìṣẹ́ ilé-ìwé lábẹ́ adarí Vice Chancellor Ọ̀jọ̀gbọ́n Smaranda Ọlárìndé fún iṣẹ́ takuntakun tí ó jẹ́ ìwúrí nílẹ̀ yìí àti lókè òkun, ó wá rọ gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá kí wọ́n tẹ̀síwájú nínú àfojúsùn wọn àti túbọ̀ mú ìdàgbàsókè bá ilé-ìwé. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ti ní òfin owó orí tuntun kì í ṣe ohun ìjà tako àwọn mẹ̀kúnnù tàbí ìgbìyànjú àti dẹ́rùba
pa ọmọ Nàìjíríà tó ń làkàkà. Ẹgbẹ́ yìí kérora lórí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní àìlóye ọ̀rọ̀ tí wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ ti tòṣèlú bọ̀ tako ìgbésẹ̀ ìjọba lórí àtúpalẹ̀ òfin owó orí. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro APC ní ìpínlẹ̀ Ṣẹ̀yẹ Ọládẹ̀jọ ni wọ́n ti ní ó ṣe pàtàkì láti mú kí ó wà ní àkọọ́lẹ̀ fún àǹfààní òtítọ́ àti àlàáfíà ìlú láti fi dáàbò bo mẹ̀kúnnù gẹ́gẹ́ bí ó ti wà ní ìlànà lágbàáyé. Wọ́n ní àwọn tí owó tó ń wọlé fún wọn ò tó nǹkan kò ní kópa tàbí kí owó orí wọn kéré lábẹ́ òfin tuntun. Ìgbésẹ̀ yìí ni wọ́n gbà lérò láti fi pín ire láre pẹ̀lú ìṣirò tó múnádóko efficiency, equity and accountability. Wọ́n ní òtítọ́ ibẹ̀ ni wípé Nàìjíríà ò lè tẹ̀síwájú àti máa ṣiṣẹ́ lábẹ́ òfin ọjọ́ pípẹ́ tí kò ṣe àǹfààní. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni orílẹ̀-èdè tí ń jìyà lọ́wọ́ multiple taxation, leakages and weak enforcement. Ìgbésẹ̀ tí ó mú ìdádúró bá ọrọ̀ ajé àti okòòwò, ṣùgbọ́n òfin tuntun yìí yóò yanjú gbogbo ìṣòro tó ní í ṣe pẹ̀lú owó orí. AGF àti mínísítà náà fún ẹ̀ka ìdájọ́ Abubakar Malami pẹ̀lú ọmọkùnrin rẹ̀ Abdulazeez àti ìyàwó rẹ̀ Hajia Bashir Asabi ti gba ìyọ̀ǹda pẹ̀lú bílíọ̀nù 1.5 náírà. Níbi ìdájọ́ ni adájọ́ Emeka Nwite ti pàṣẹ wípé ọ̀kọ̀ọ̀kan àwọn tó ń jẹ́jọ́ yìí gbọ́dọ̀ pèsè onídùúró méjì iye kan náà. Onídùúró wọ̀nyí gbọ́dọ̀ jẹ́ ẹni ní ilé ní agbègbè Asokoro, Maitama tàbí Gwarinpa ní ìlú Àbújá. Lẹ́yìn èyí ni ilé-ẹjọ́ tún pa á láṣẹ kí àwọn olùjẹ́jọ́ ṣe àgbékalẹ̀ ìwé ohun ìní wọn fún ìwádìí àti ìwé ìrìnnà wọn. Láfikún, ilé-ẹjọ́ ṣe ìkìlọ̀ wípé àwọn olùjẹ́jọ́ gbọ́dọ̀ dá lábàá àti rin ìrìnàjò kúrò ní orílẹ̀-èdè láì gba àṣẹ kí wọ́n sì wà ní àhámọ́ títí wọ́n á fi yanjú gbogbo gbèdéke ìyọ̀ǹda wọn kí ó tó sún ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 17 oṣù kejì. Malami ló ń kojú ẹ̀sùn oníkókó 16 tí ó dá lórí màgòmágó owó. Lẹ́yìn èyí ni Malami ké gbàjarè lórí èròǹgbà agbófinró àti tún fi ọwọ́ ṣìkún òfin mú lẹ́yìn tí ó bá gba ìyọ̀ǹda pẹ̀lú wípé ilé-ẹjọ́ ti gba béèlì rẹ̀. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Muhammed Bello Doga ni Malami ti ṣe ẹ̀sùn wípé ikọ̀ agbófinró ìjọba pàápàá jùlọ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti ń dọdẹ rẹ̀ ní agbègbè ọgbà ẹ̀wọ̀n Kùjé láti náwó gan ní kété tí ó bá gba ìyọ̀ǹda. Wọ́n ní ìgbésẹ̀ ká máa gba ìyọ̀ǹda lórí pépà kí wọ́n tún máa ṣètò ẹ̀sùn mìíràn ṣe àpèjúwe ìtàbùkù lórí òfin àṣìlò agbára. Ọ́fíìsì Malami fi ẹ̀hónú wọn hàn wípé irúfẹ́ ìgbésẹ̀ báyìí kò lè mú ará ìlú ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀ka ìdájọ́. Bákan náà ni wọ́n ṣe ìkìlọ̀ lórí ààbò Malami, ìdílé àti àwọn òṣìṣẹ́ rẹ̀. Ẹgbẹ́ National Democratic Coalition (NADECO) ẹ̀ka orílẹ̀-èdè USA ti ké sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó tètè júwe ilé fún mínísítà ìlú Àbújá Nyesom Wike gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti fi fòpin sí rògbòdìyàn òṣèlú tó ń rúgbó bọ̀ ní ìpínlẹ̀ Rivers. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé ní ìlú Port Harcourt ní ààrẹ àti ọ̀gá àgbà fún NADECO USA Dr. Lloyd Ukwu ti ṣe ẹ̀sùn wípé ìgbésẹ̀ Wike ló ń dá rògbòdìyàn sílẹ̀ ní Rivers bí ó ti ní àlàáfíà yóò jìnnà sí ìpínlẹ̀ yìí àyàfi bí wọ́n bá dá sẹ̀ríà fún Wike. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ukwu, yíyọ Wike nípò yóò ṣe àfihàn wípé ààrẹ kò lọ́wọ́ nínú gígàba tí Wike ń gàba lórí ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Rivers. Bákan náà ni ẹgbẹ́ ìjọ INC àti ẹ̀ka ọ̀dọ́ ìjọ Youth Council IYC náà ń ké sí ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers kí wọ́n bẹ́gi dí ìgbésẹ̀ ìyọnípò tako gómìnà Siminalayi Fubara. Bí ìpínlẹ̀ Rivers ṣe ń kojú rògbòdìyàn òṣèlú ni ìpínlẹ̀ Kano náà ń bá tirẹ̀ pò láàrin adarí ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP Rabiu Musa Kwankwaso àti gómìnà Abba Kabir Yusuf lórí èròǹgbà àti bọ́ sí ẹgbẹ́ òṣèlú mìíràn. Àpẹẹrẹ fi ojú hàn wípé Yusuf tí ó jẹ́ ọ̀kan lára òpómúléró NNPP ti ń gbáradì àti bọ́ọ̀dì sí APC. Ìwádìí sọ di mímọ̀ wípé ìgbésẹ̀ tí ó yẹ kí ó ti wáyé ni wọ́n sún sí ọjọ́ 12 oṣù kìíní láti fi ààyè gba gómìnà láti ní ìjíròrò pẹ̀lú àwọn aṣòfin ilé ìgbìmọ̀. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni Kwankwaso ti fi ẹ̀sùn kan gómìnà wípé ó ń gbèrò àti gbé ìpínlẹ̀ Kano lé
gómìnà àná Abdullahi Umar Ganduje lọ́wọ́ lẹ́yìn tí òun ti ríbi gbà ní ọwọ́ rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìgbésẹ̀ yìí ti ń dá èdè-àìyedè sílẹ̀ láàrin ẹgbẹ́ APC, olóyè kan láàrin ẹgbẹ́ APC ní Kano, Abdulmajid Dambilki Kwamanda fi ẹ̀sùn kan Yusuf àti Kwankwaso wípé wọ́n jọ ń gbèrò àti bọ́ọ̀dì sí APC lábẹ́lẹ̀. Nínú fọ́nrán kan tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ni Kwamanda ti ní Kwankwaso fẹ́ dọ́gbọ́n ti Yusuf lọ APC kí ó lè rí ìbò ẹlẹ́ẹ̀kejì mú. Igbákejì rẹ̀ Aminu Abdulsalam yóò dúró sí NNPP láti díje. Fún ìdí èyí, ẹni bá jáwé olúborí ní ìpínlẹ̀ Kano yóò ṣe àǹfààní fún Kwankwaso. Bákan náà ni Kwamanda ṣe ẹ̀sùn wípé Ganduje náà mọ̀ nípa àti bọ́ọ̀dì sí APC gẹ́gẹ́ bí ète àti gba ipò mọ́ igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ Barau Jibrin kí ó má bàa ní àǹfààní àti díje ní ọdún 2027. Òṣèré ilẹ̀ Nàìjíríà Allwell Ademola ní ètò ìsìnkú rẹ̀ wáyé ní ọjọ́ Ẹtì ní ìpínlẹ̀ Èkó, níbi tí ẹbí, ọ̀rẹ́ àti àwọn akẹgbẹ́ rẹ̀ ti kórajọ láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ìrántí àti ìgbìyànjú rẹ̀ sí ẹ̀ka sinimá. Ademola di olóògbé ní ọjọ́ 27 oṣù Kejìlá lẹ́yìn ìkọlù àìsàn ọkàn heart attack tí ó dé bá ní ilé rẹ̀ lẹ́ni ọdún 51. Ètò ìsìnkú bẹ̀rẹ̀ pẹ̀lú candlelight àti ètò ní Lagos State Television Ìkẹjà kí wọ́n tó gbé òkú rẹ̀ lọ ìtẹ́ òkú Atan ní Yaba láti fi eérú fún eérú, erùpẹ̀ fún erùpẹ̀. Lára àwọn tí ó wà níbi ayẹyẹ ìsìnkú láti rí Rotimi Salami, Afeez Ọwọ́, Adédoyin Kúkọ̀yí, Saheed Balogun, Tóyìn Abraham àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ti dé ìpele semi-finals níbi ìdíje 2025 African Cup of Nations pẹ̀lú àlúbọ́lẹ̀ àmì ayò 2-0 tí wọ́n na Algeria ní Stade Marrakech. Àṣeyọrí yìí ṣe àgbékalẹ̀ ìkọlù mẹ́rin tí ó gbẹ̀yìn tako Morocco lẹ́yìn tí wọ́n jáwé olúborí tako Cameroon níbi ìdíje quarter-final. Super Eagles pegedé lẹ́yìn ànàsáré tí wọ́n ṣe fún Mozambique pẹ̀lú àmì ayò 4-0 ní ìpele ẹlẹ́ẹ̀kẹrìndínlógún lẹ́yìn tí wọ́n ti gbá góòlù 12 nínú ìdíje mẹ́rin tí ó pọ̀jù láàrin ìdíje tó ń lọ lọ́wọ́. Síwájú àkókò yìí, kò sẹ́ni jẹ́gbẹ́ná wojú Algeria láìmọ̀ wípé Nàìjíríà fi ìyà wọn pamọ́ ni. Super Eagles ti wá pegedé sí ìpele semi-finals níbi tí wọ́n ti kojú orílẹ̀-èdè Morocco tó gbàlejò fún ìdíje. Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.